ó rúgbó bọ̀ o ẹni tó bá mọ Lizzy Anjorin tó sì lè bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ kó yá bá sọ̀rọ̀ o nítorí ìkìlọ̀ tó nípọn bí awo erin tí Dayo Amusa ti kìlọ̀ fún ìjà tí Lizzy Anjorin bá Ìyábọ̀ Òjó jà ó yàtọ̀ sí ti Dayo Amusa o nítorí Dayo ti sọ wípé òun ò ní bá ná tán lórí ẹ̀rọ ayélujára tí kò bá dẹ́kun àti máa dárúkọ ọmọ òun tàbí pàṣàmọ̀ lórí ẹ̀rọ ayélujára ẹni tó bá mọ Lizzy Anjorin kó yá kìlọ̀ fún o. Ẹ̀gbọ́n ohun tí Dayo Amusa sọ. I repeat, Lizzy Anjorin, èmi Dayo Amusa, mo send voice note mo sọ fún ẹ. Let this be the last time tó máa ever ṣe any post tó dẹ̀ máa dá orúkọ àbí tó máa ní nǹkan kan tó máa mọ́rọ̀ ọmọ mi tí máa ní nǹkan tó ní ṣe pẹ̀lú ọmọ mi nínú post tó bá ṣe. Liz, tó bá dán irú ẹ̀ ní àṣà máa jáde fún ẹ ṣùgbọ́n mi ní jáde fún ẹ lórí social media. Èmi ò kì í ṣe social media drama. You know me very 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 well. Èmi máa ń sọ ojú abẹ máa ń sọ ní kò ní máa wá fún ẹ lọ́nà tó ò ní like. Ṣọ́rọ̀ mi yẹ so má wàá jẹ́ ká dọ̀tá ara wa. Ẹni tí mọ́tò bá gbá òun kọ́ ló máa mú nọ́mbà o. Ṣó ti yẹ fi àpọ́nlé ẹ sórí àpọ́nlé ẹ dúró láàyè ẹ kún ara ẹ lé. Mi ò tabá ẹ má tabá mi. Gbogbo nǹkan yòówù tó lè wùn ẹ́ ló lè sọ lórí social media. Ìwọ ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ. I cannot crucify you for your actions, but I am giving you, this is the very first time and the last time I'm going to say this. Tó bá ń ṣe gbogbo fídíò àbí bá ń tẹ gbogbo post ẹ tó bá refer sí ọmọ mi in any form, Lizzy Anjorin, I'm very sure you just don't want us to go my own route because route titi ẹ ó messy kò dé make sense. Èmi ò ní bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ọlọ́pàá ọlọ́rọ̀ ẹni mo sọ fún ẹni tí wèrè bá ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà mọ́tò o. Má jẹ́ kémi àti ẹ má jẹ́ sorry baby má jẹ́ kémi àti ẹ má jẹ́ ká wo ojú ara wa. Ṣọ́rọ̀ mi yé ẹ mo kàn ní kí n send voice note yìí ni mi kò yẹ mi ìrànyàn kankan mi ìpèyàn kankan bó kàn ṣe wá sọ́kàn mi òun ni mo ṣe pè ẹ́ ni mo ṣe ní kí n sọ fún ẹ ká ní mo ní nọ́mbà ẹ. Àwọn èèyàn ò tí ì mọ̀ bóyá Lizzy Anjorin máa dá Dayo Amusa lé sí ọ̀rọ̀ tó sọ o.